Adémọ́lá Adélékè ṣọ́ra rẹ̀ lọ́sùn kó o má bàa fi ipò gómìnà pìtà. Odùfà ló ṣe kìlọ̀kìlọ̀ o bó ló jẹ́ ẹ máa bá mi ká lọ. Odùfà kìlọ̀ fún gómìnà Adémọ́lá Adélékè kó fi ọgbọ́n yanjú wàhálà ìjọba ìbílẹ̀ lọ́sùn kó ṣọ́ra rẹ̀ gidi o kó má bàa sọ ipò gómìnà rẹ̀ nù. Àkòrí fún ọdún ìṣẹ̀ṣe ti ọdún 2025 nípínlẹ̀ Ọ̀ṣun ni bí òde òdùn bí ìgbẹ́ nílùú rí o. Eléyìí ló ṣàfihàn bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí lásìkò yìí. Èèkàn kan lára àwọn oníṣẹ̀ṣe nípínlẹ̀ Ọ̀ṣun, olóyè Ìfagbẹnusọ́lá Àtàndá tó jẹ́ aṣíwájú àwo àgbáyé ti fìdí àkòrí náà múlẹ̀ pé bí ilé kò bá dùn ìlú kò ní dùn o, bí ìlú kò bá dùn ìpínlẹ̀ kò lè dùn, àti pé bí ìpínlẹ̀ kò bá dùn orílẹ̀-èdè ò lè dùn pínrínpínrín o. Olóyè Àtàndá tún tẹ̀síwájú pé ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti di ahoro látara bí ìpínlẹ̀ àti orílẹ̀-èdè ṣe rí lásìkò yìí o. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ àwọn ọlọ́mọge ló ti di aṣẹ́wó látara bí orílẹ̀-èdè kò ṣe rọrùn. Nínú ohun tí Ifá sọ fún ọdún ìṣẹ̀ṣe tọdún 2025 yìí ni pé kí a má fi ẹran ikún sọ ẹran àgbọ̀nrín nù. Gẹ́gẹ́ bí Odùfà ṣe sọ wípé kí gómìnà Adémọ́lá Adélékè ìpínlẹ̀ Ọ̀ṣun kó fi ọgbọ́n yanjú fàákájà ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ tí ó wà níwájú rẹ̀ báyìí. Ifá tún tẹ̀síwájú pé kí gómìnà Adémọ́lá Adélékè kó ṣọ́ra rẹ̀ gidi gan o kó má pàdánù ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun kó sì má lé ẹran kún kó má bàa sọ ẹran àgbọ̀nrín nù o. Ìròyìn yàjọ́ ò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alọ́rà. Ẹ máa bá wa fẹ́ràn ìkànnì yìí. Ẹ máa bá wa fẹ̀rùngbà yín sábàlá àríwúsí. Ẹ sì má gbàgbé láti tàn ká o. Imam Abdulwaheed ló ń jábọ̀ ọ̀rọ̀ yín láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.